ọgbẹ́ system ẹ̀ wọ́n gbá fóònù ẹ̀ so a lè mú wọnú gbó. A kú dédé àkókò ẹni gbogbo tí a bá ti lóore ọ̀fẹ́ láti máa wo ìkànnì Àjàrà Màlẹ́fà TV ojú tẹ fi ń wò wá òní fọ́ etí tẹ fi ń gbọ́ wá òní di lágbára Ọlọ́run ọba. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ wá ní ìkànnì yìí ẹ subscribe sí ìkànnì yìí ẹ hàn notification button. Ó yá lóní kọ́mọ́kúbẹ́ jẹ́ ń sáré mílẹ̀ wá sí ti ìgbọ́yìn wípé tẹ́ àbá gbàgbé nìkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn iléeṣẹ́ ọlọ́pàá gbéra lọ sí Ìjẹ̀bú-Igbó níbi tí a gbọ́ wípé àwọn ọkùnrin sí ẹ̀dá tí wọ́n jẹ́ ajínigbé gbowó kódà ajínigbé gbowó pa ni la lè pe àwọn wọ̀nyí. Wọ́n ní báyìí wọ́n ti rọ́wọ́ tó lára àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ náà nígbà náà kódà àṣírí eléyìí gangan ló jẹ́ wípé wọ́n ní gbogbo eléyìí tí àṣírí ẹ̀ sì tú tó ní méje ni àwọn ìwà tí wọ́n ti wù ìyẹn ìṣekúpani tó yẹ pé orí mú àwọn kan bọ́ orí yọ àwọn kan nínú ìwà bẹ́ẹ̀. Ìfọ̀rọ̀wérọ̀ náà rí láìpẹ́ a ó ṣe sílẹ̀ ẹ ó gbọ́. Mo bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ kó má jẹ́ kí tèmi tì yín káàjì sọ́fìn ká má fi eléyìí sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ bá pé ẹ lọ́mọ ẹ tètè máa pa àwọn yín ṣàkíyèsí pé kí wọ́n má tẹ̀lé ohun ẹnu rẹ̀ o torí nínú ìfọ̀rọ̀wérọ̀ yìí ó jẹ́ pé wà wípé ọ̀rẹ́ bíi alábàágbé ò ṣe ṣe báyìí òun ló fà á tó fi délé tí ó ṣẹlẹ̀ yìí lágbára Ọlọ́run bá tèmi tí yàn ní kó sákúlò àwọn ẹni bí o láṣẹ Èdùmàrè. Ẹ bá wa subscribe ẹ bá wa share torí àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. A máa ṣe ìfọ̀rọ̀wérọ̀ náà ní ṣísẹ̀ntẹ̀lé ni tá a bá fi eléyìí sójú òpó ní ìsìn nígbà mìíràn ètò máa gbọ́ ti ọ̀gbẹ́ni eléyìí tó jẹ́ Bàtìlónì yìí ẹ jẹ́ ń fi ojú òpó ìsílẹ̀ kẹgbọ́ ọ̀rọ̀ ẹ̀ gan nísàn. Fine Matthias. Please speak up. Fine Matthias. Fine Matthias. Ifeanyi Matthias. Matthias. Ebonyi State. Ebonyi State. Aṣọ bí ọdún mélòó ló ti wà ní Ìjẹ̀bú-Igbó? Ìgbẹ́jẹ̀bú. Níbo ló ń gbé? Anambra mo gbé. Anambra. Báwo ni ìrìn àjò ẹ ṣe wá dé Ìjẹ̀bú-Igbó tí ọ̀rọ̀ fi di wípé ẹ̀ ń jí àwọn èèyàn gbé nílùú Ìjẹ̀bú-Igbó? Ńlọ mi ló máa ń mú mi wá sí máa ń wá láti Anambra wá sí Ìjẹ̀bú-Igbó. Ńlọ mi. Ńlọ. Ifeanyi Benjamin. Ifeanyi Benjamin. Ṣé Ifeanyi yẹn gbogbo ni orúkọ sọ́ọ̀nì mú yín ni? No. Ṣebí Ifeanyi ló gbéra ẹ̀ sìn? Yes. Ifeanyi kiri? Matthias. Matthias. Tìbí ẹ̀ náà Ifeanyi Benjamin. Yes. Okay, Matthias ní sọ́ọ̀nì títí ẹ orúkọ yẹn kan papọ̀ ni àbí Ifeanyi lẹ́jọ́ ń jẹ́? Yes. Láti bí ọdún mélòó ló ti wà ní Ìjẹ̀bú-Igbó? Mi ò gbé Ìjẹ̀bú-Igbó máa ń wá láti Anambra. Okay, gbogbo iṣẹ́ tó wọ́n ní ẹ ṣe yẹn wà wá láti Anambra wá ṣe wà tó padà sí Anambra. Bẹ́ẹ̀ jẹ́ ká bèrè wò lákọ́kọ́ tẹ́ kọ́kọ́ ṣe báwo lẹ ṣe ṣe? POS. Ó yá mò ń gbọ́ ṣàlàyé báwo lẹ ṣe ṣe báwo lẹ ṣe gbà èlò lẹ gbà lọ́wọ́ àwọn òbí ẹ̀. Mi mọ orúkọ bẹ̀bọ̀ wọ́n ṣáà ní kó Ìjẹ̀bú-Igbó ni so ọ̀ṣà Ifeanyi ló gba ojú window wọlé so through window ó gba jáde sí passage so ló wá ṣílẹ̀kùn fún àwa wọlé so from there ibi tí tọ́mọ wà lọ kò ń ṣe ibi tí tó sọ pé ẹni yẹn ń gbé so àti ibẹ̀ tó bá yẹ wọlé nìyẹn wá bá máa yẹn ló wá mú wa lọ sí ilé oní POS so máa yẹn ló wá lọ kọlẹ̀kùn ilé oní POS so ìgbà tó rẹ̀ kọlẹ̀kùn wọn ṣílẹ̀kùn ṣáà sí ibi tó ti jọ ń drag láti ojú window ní Ifeanyi ti yìnbọn tó fi bá máa yẹn ní ikùn so aṣá fi fọ́ọ̀sì ṣílẹ̀kùn àwọ̀dé àrò gba káàdì MTN àti Glo pẹ̀lú POS machine wọn pẹ̀lú fóònù wọn lágbá lọ́wọ́ so wọ́n tàrí bẹ́ẹ̀ ni àrẹ kúrò bẹ́ẹ̀. Ìyẹn ni àkọ́kọ́ tẹ́ kọ́ ṣe ẹ gbé èèyàn kankan lọ́nbẹ̀. Ó yẹ wo wá ní kejì àti pé oṣù wo ní kejì yẹn? Mi ò rántí ó yá báwo lẹ ṣe ṣe kejì yẹn? Mélòó ni gbogbo eléyìí tẹ́ ti ṣe? Mọ́dà POS ló jẹ́ 5. Mọ́ POS ló jẹ́ 5 ṣùgbọ́n POS làkọ́kọ́ tí wọ́n máa bá wọn ṣe àbí? Ó yá rántí èwo ní kejì o rántí ìkejì àbí? Wọ́n ní méje lẹ ti ṣe. Mo rò nítorí kejì. Okay. Bóyá àwọn wo ló rántí? Okay. Ọmọ kànga ní second one tí mo ti bá wọn ṣe tó jẹ́ ìkórí kejì. Kí lórúkọ ẹ̀tẹ́jù sí kànga ẹ̀bọ́ lẹ́tì mọ̀ báwo ló ṣe jẹ́? Mi mọ̀ rí àwọn Ifeanyi ló mọ̀ ọkọ̀ mú mi lọ́nu. Báwo lẹ ṣe ojú títì lẹ ti lẹkùn wọ́n sí wọ́n aṣáàdì fẹ́ ṣe pàápàá dé tó jù sí kànga? Ilé wọn ni. Ilé wọn lẹ ti lọ gbé? Bẹ́ẹ̀ni. Dùnú ṣé ilé àwọn pípìn lẹ ti máa lọ ń gbé wọn ni tẹ́ máa ń gbé wọn kúrò ní ṣé mọ́tò lẹ fi ń gbé wọn ni ṣọ́kadà lẹ fi ń gbé wọn ni báwo lẹ ṣe ń ṣe gan? Àlùmọ́tò ẹsẹ̀ lọ́wọ́ lò. Ẹsẹ̀ lẹ̀. So táwọn yẹn bá wá tẹ̀lé yín ṣé ẹnikẹ́ni ní bèrè pé kí ló dé tẹjọ́ ń lọ ni?
àbí owó táìmù lẹ máa ń ṣe àwọn iṣẹ́ yìí. tá a bá ń lọ à ń padà à ń gbójú ọ̀nà inú igbó la máa ń gbà. àwa tó bí aago mélòó lẹ máa ń ṣe àwọn iṣẹ́ náà. Ó depend táìmù ṣe bá dé ni bí i 9 àbí 10 ṣá something. èyí tí wọ́n ní ẹjù sí kànga yẹn kí ló dé tẹ jù sí kànga èlò làwọn òbí ẹ̀ ti fún yín ká tó jù sí kànga àwọn ẹbí ẹ̀. mi mọ ètò gbà wọn ṣáà fún mi ní ṣéǹjì lọ fún mi ṣá mi mọ ètò gbà. èlò ní ṣéǹjì tó ń sọ fún wọ ẹ. 200 lọ fún mi. 200 naira. 200,000. 200,000. ẹ̀wá tẹ́lẹ̀ tẹ́ bá ti gbówó tó lẹ máa ń jù wọ́n sí kànga àbí ikú ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ fi ń pa wọ́n. wọ́n kàn kíp yẹn síbẹ̀ lọ́jọ́ yẹn pé wọ́n sọ pé tí fáyìn sọ pé tó bá ti gba owó lọ́wọ́ àwọn òbí ẹ̀ pé ọjọ́ kejì pé wọ́n máa sọ fún àwọn òbí ẹ̀ ibi tó wà pé wọ́n á dẹ̀ lọ rescue ẹ̀ ń bẹ̀. kànga yẹn ṣé lómi ni àbí kò lómi. omi díẹ̀ wà ń bẹ̀. omi díẹ̀ wà ń bẹ̀. ó yá yẹn ti jẹ́ ìkejì èwo ní kẹta. kẹta ni ọmọ yahoo. ọmọ yahoo. ó yá báwo lẹ ṣe rí yẹn mú. mi ì mọ orúkọ bẹ̀ but àwọn ló máa ń tẹ̀lé wọn lọ ni so ìyẹn ṣá ó wà ń ta ṣá tàfi mú ìfáyín dẹ̀ mú wọlé adẹ ọgbẹ́ system ẹ̀ wọ́n gbá fóònù ẹ̀ so adẹ mú wọnú gbó. kí lẹ wá ṣe fún yẹn. wọ́n ní kó fún wa lówó dẹ́nu pé òun ò lówó so wọ́n ṣàní kó pé àwọn fámìlì ẹ̀ tó máa fún wa lówó ó ní pé kò sẹ́ni tó máa pè so from there ṣá wọ́n ṣá apá then àdìbẹ́rẹ́ ẹ̀. kí lẹ fi ẹbí orí ẹ̀. wọ́n yìnbọn fún un. wọ́n yìnbọn fún un. bẹ́ẹ̀ ló padà gbà lọ́wọ́ àwọn òbí ẹ̀. mi lè san yẹn because kò ṣe mi ni mo wà in charge. èló ló wá gbà lórí ọ̀rọ̀ ni ní ọmọ ìyá ní ìtẹ̀sán yẹn. 150 lọ fẹ́ mi. 150. ó yá ìkẹrin ńkọ́. ìkẹrin ni ìyá kan tó ń ta oúnjẹ ní láwà. láwà lágbègbè ìbò nílùú wo. Ìjẹ̀bú. láwà náà ni àwa náà ni. àwa ok. ó náà tó ń jẹ aṣá dúró dé níwájú ilé wọn so wọn àtọ́ máa dé so aṣá tẹ̀lé wọn wọnú ilé wọn nínú yàrá wọn so a tún wá láti mú ọkọ ẹ̀ ògbà tẹ̀lé wa so òun ni ìyàwó ẹ̀ ṣe wá sọ pé ó máa tẹ̀lé wa wọlé ó máa tẹ̀lé wa lọ so bó ṣe tẹ̀lé wa lọ náà so ìyàwó rẹ̀ ní pé ká fi ọkọ ẹ̀ lẹ̀ pé ó máa tẹ̀lé wa so bí ìyàwó ṣe tẹ̀lé wa lọ nìyẹn so ó dàbí 57,000 ló wà nínú báàgì wọn pẹ̀lú fóònù ìyá yẹn then pẹ̀lú POS machine so bàtà máa dé núgbó ibi tá a ti fẹ́ tí ìyá sọ pé ẹgbẹ́ ń gbá wọn fẹ́ mú mi èmi àti ọ̀rẹ́ mi kan náà yọ láfẹ́ lọ bomi níbi tá a ti fẹ́ lọ bomi pé ẹgbẹ́ ń gbé mi náà fẹ́ mú mi kọ́ sákọjá odò kan ibi tá a ti fẹ́ lọ mú mi ni a ti ń bọ̀ lọ́nà tí mo ti gbọ́ ìbọn pé wọ́n ti yìnbọn fún ìyàmọ́ yìí débẹ̀ wọ́n ti yìnbọn fún mo dẹ̀ bá po pé kí ló ṣẹlẹ̀ kí ló fi yìnbọn fún ó ní pé ìyá yẹn ṣàgídí pé ó sọ pé oníyá yẹn sọ pé tó wá máa pa òun kọ́kọ́ pa òun pé àwọn ọmọ òun pé ìyá ò ní já àwọn ọmọ òun so dáìsọ ṣe tó lẹ́lẹ́ yìnbọn fún òun ní tó lẹ́lẹ́ òun ṣe yìnbọn fún so kò lẹ̀ sí nǹkan tí mo fẹ́ ṣe sí. kí ló wá lọ fún ẹ lórí ọ̀rọ̀ owó ìyá yẹn. lọ fún mi náà dàbí 150 náà lọ fún mi 150 náà lọ fún mi lọ́jọ́ after one week because ọjọ́ kejì èmi fi bínú padà sí Anambra mo bínú padà sí Anambra so bí àwọn after 3 days tèmi dé Anambra ni àwọn bá dé padà so mo dẹ̀ béèrè pé afa báwo dẹ̀ ni ọ̀rọ̀ owó sọ pé wọ́n ṣì ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ owó going to 1 week ṣá ọkọ̀ pé mi ò fún mi ní káàṣì 150,000 so nǹkan tí mo mọ̀ bẹ́ẹ̀ ni. táwa ni ẹnì karùn-ún. ẹnì karùn-ún ni máa ti ní express Ìjẹ̀bú-Òde so ìyẹn kò sí wọn àdé ṣíṣì gbà lọ́wọ́ yẹn 1 million naira lónìí kó wà ní àkáǹtì òun so ó dẹ̀ fún wa password ẹ̀ so àdé tí wàá láti yọ owó láàárọ̀ ọjọ́ kejì so wọ́n ti block wọ́n ti change password fóònù àdéṣígbà mi ìgbà owó kankan bẹ́ẹ̀ mi rí nǹkan kan gbà bẹ́ẹ̀. ní express ìbọlẹ́lẹ̀ ti gbé yẹn. Ìjẹ̀bú-Òde. iṣẹ́ wo lẹni yẹn ń ṣe báwo lẹ ṣe mọ̀. ó sọ pé máyà ló sọ pé mánéjà Kwara lòun so aṣá ṣáàtìlẹ̀ wọn ṣáà rí nǹkan kan wọ́n gbé system wọ́n dẹ̀ gba fóònù so ó tẹ̀lé wa lọ́wọ́ nugbó so ìgbà tó sọ pé òun ní 1 million ó dẹ̀ ti promise wọn pé ó máa fún wa lówó lọ́jọ́ kejì so wọ́n á gbé sínú kànga yẹn pé tó bá ti di àárọ̀ tó bá ti fún wa lówó dẹ́nu wọ́n á lè pa àwọn ẹbí ẹ̀ pé kọ́ lọ mú nínú kànga tó wà so ìgbà tó dẹ̀ máa dàárọ̀ tó dẹ̀ máa Ifeanyi ṣá sọ fún mi pé òun ò rò pé wọ́n ti change òun fẹ́ ṣe transfer pé wọ́n ti change
Password. So that's all I know for báwo lẹ there. ṣe wá pààyàn? Wọ́n ṣe nǹkan fún wọn ṣe kọ́kọ́ fún ó wá lọ ó kàn lọ tiẹ̀. Yes. Bóyá èwo ni kẹfà. Ìkẹfà náà ni mo sọ mo fẹ́ bèrè eléyìí pé ìkẹfà ni kábíyèsí yẹn ni last one. ti kábíyèsí wo nìyẹn báwo ló ṣe jẹ́ kí lẹ ṣe fún kábíyèsí. Wọ́n á pè bẹ́ẹ̀ ní ṣèbí náà àpáraki. So àwọn fáìnà ló mọ ọbẹ̀ mi mọ ibi kankan níbẹ̀ so ọkọ̀ mú mi lọ́nà ni so aṣáàdé bẹ́ẹ̀ àdúró dé wọn ìyàwó ẹ̀ wá bọ́ta ní lálẹ́ wá sílẹ̀kùn bọ́ta so bó ṣe bọ́ta aṣáàtẹ̀lé wọlé wá fọ́ọ̀sì tilẹ̀kùn lè fipá sí ilẹ̀kùn yẹn gíláàsì ṣáà ní ilẹ̀kùn yẹn strong ó dàbí gíláàsì ni so báyìí wọlé ní ẹ̀ so wọ́n ṣàgbé báàgì wọ́n ṣàbẹ̀rẹ̀ pé ibo ni ó wà wọn náà lówó so ibi tó ti ń sáàtì wọ́n ṣàgbé báàgì létà àwọn tá máa mú ìyá ẹ̀ wọnú gbogbo nǹkan tá rí inú báàgì ní àwọn passport nǹkan kan pẹ̀lú àwọn nǹkan tó dàbí dọ́là bọ̀ kún sí dọ́là but létà Ifeanyi bá lọ sọ́dọ̀ àwọn alájí ó sọ pé alájí sọ pé òun kì í ra irú ẹ̀ pé kò ń ṣe dọ́là so nǹkan tí mo rí síbẹ̀ náà ni àgbà ṣíṣe. nígbà tó sọ̀rọ̀ sọ wípé wọ́n kàn tùpá sílẹ̀kùn yẹn ti kábíyèsí yẹn pé lẹ̀kùn yẹn dẹ̀ ṣí ṣùgbọ́n wọ́n jẹ́ pé wá pé ẹ yìnbọn fún kábíyèsí. ọ̀rọ̀ àwọn yìnbọn fún wọn mo yìnbọn wọn. ewu wá ní kejì. that's the last one òun náà ní kejì tí mo sọ sí náà ní kejì. mẹ́fà lèmi ti kálẹ̀ tí mi bá ṣàṣìṣe. kejì ni kò sí mi aṣọ ti kábíyèsí aṣọ ti pọ́s aṣọ tó nírẹsì aṣọ tọmọ yahoo ọmọ àdìsọ ọmọ last one ni bàbá yẹn so bàbá wọn ní Ìjẹ̀bú náà ni bàbá yẹn so mi mọ bẹ́ẹ̀ àwọn náà lọ mú mi lọ so aṣágbé bàbá ń lọ church láàárọ̀ so aṣágbé bàbá wọn ní gbogbo ààrẹ ó dàbí 7,000 lọ́wọ́ lápò wọn. èlò lọ́wọ́ padà gbà lọ́wọ́ ẹbí bàbá. mo mọ Ìbú àti Ifeanyi ló ń ṣiṣẹ́ lọ́rọ̀ wọn. èlò náà wá fún ẹ lórí ọ̀rọ̀ bàbá. 250 mo gbà ní. 250,000 ni. ìbéèrè yẹn tí mo fẹ́ bèèrè lẹ́ẹ̀kan ni wípé ó ní Anambra ló ń gbé láti Anambra ló ti máa ń ṣe ọjọ́ mélòó ló máa ń lò ní Ìjẹ̀bú-Igbó tó bá kúrò l'Anambra wá sí Ìjẹ̀bú-Igbó ọjọ́ mélòó ló máa ń lò kó tó fi padà. mo lè dé because night ni máa wọ̀ mo lè wọ night bírò àná àdébílé ni ó lè jẹ́ ọjọ́ náà wá ṣe ó lè jẹ́ ọjọ́ kejì tí máa ti ṣẹ́ tán lọ́jọ́ kejì mi ń padà lọ́wọ́ tèmi. ṣáà iná wà ní sùn nínú gbọ́dọ̀ bá ń kó wọn sílẹ̀ jọ máa dúró wu ẹ̀rù mọ́ta báwo. ẹ máa ń fún wọn lẹ́nu because kò sí nǹkan tí mo ń ṣe nígbà máa ń fún wọn lẹ́nu tó bá ti máa ti ṣẹ́ tán lọ́jọ́ kejì. ọmọ mélòó ló ti bí. méjì ọkùnrin àbóbìnrin. ọkùnrin kan obìnrin kan. ìyàwó ẹ̀ ńkọ́. ìyàwó mi wà pẹ̀lú mi. iṣẹ́ wo ló kọ́ gbogbo láàárọ̀ ọjọ́. nǹkan mẹkáníìkì machine àti generator. kí ló wá ṣẹlẹ̀ tó kú lórí iṣẹ́ mẹkáníìkì àbò ṣì ń ṣe méjèèjì mọ́ náà. bàtí dáàdì mi kú ni mo fi iṣẹ́ lẹ̀ mọ́ àǹgù ọ̀kadà mo dẹ̀ ń ta oko díẹ̀díẹ̀. ní ìlú wo. níjẹ́bọ̀dé mo ti ń dáko bọ̀ mo dẹ̀ ń dáko náà bọ̀ tún náà máa fọ́ náà. wọ́n ní ọ̀rọ̀ tó sọ tẹ́lẹ̀ olúùgbéjẹ̀bọ̀dé ló sọ. no Ìjẹ̀bú-Igbó lẹ sọ pé mo gbé mi sọ fún mi gbé Ìjẹ̀bú-Igbó. Ìjẹ̀bú-Òde ni mo gbé. ó yẹ jẹ́ kékeré kan yé wa ṣé ohun tó ń gbìyànjú àti sọ ni pé Anambra ló máa ń padà sí gbogbo operation tẹ̀ ṣàbó máa ń sùn Ìjẹ̀bú-Òde lẹ́ẹ̀kọ̀ọ̀kan. no máa ti ṣe tó mọ̀ ń para because mọ̀ sí mi mọ̀ pé máa wá sí. oko tó bá dá sí Ìjẹ̀bú-Òde àwọn ló ń wà ní ìjà ìjẹ̀bá ló ṣe mójútó. nígbà tí mo ti lọ sí Anambra mi dẹ̀ mo ti fi oko lẹ̀ sí. òyìn Anambra yẹn ṣé òwò kan ló ṣe ní Anambra. mo ń gbé ọ̀kadà mo dẹ̀ ń ta petrol àti oil. petrol kẹ̀ ṣe petrol attendant ní ẹni. black market. ok àti oil. pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kí ló rò pé o fẹ́ kí ìjọba ṣe. God bless you. kò èmi náà kí mi náà ṣiṣẹ́ náà kò ṣe pé I really want to do it but mi ò lè sọ pé nǹkan báyìí ni because táyé pé mo lè kú gan before today bá ti para mi before today because I didn't know mi mọ nǹkan tí mo tó sọ mi sí so
All I need is that just táwọn ọlọ́pàá wá sọ pé àwọn lè pa mí, so I will wait for God time so that if God forgive me sha, I know say àwọn tí mo ṣe náà máa dáríjì mi, but èmi ṣá mọ̀ pé báwo máa sọ, God wish is my command. Nǹkan tọ́lọ́run bá ti fẹ́ ó ṣe fún mi, òun nìkan ṣe fún mi, òun ní káwọn ìjọba káwọn. Àwọn owó tí ẹ gbà jọ yìí kí làwọn kan tó fi ṣe gangan? Owó yẹn náà kò ń ṣe pé wọ́n fún mi lẹ́ẹ̀kan náà, bí kò fún mi ní 100,000, then school fees dey for my children. So àbúrò mi náà wà tájọ́ ń gbé náà, máa ra oúnjẹ sílé, mo lè máa ra bí 30,000 40,000 máa fi ra bí petrol àti oil yẹn, so díẹ̀díẹ̀. So ìyàwó dé wà ń bẹ̀, àwọn ọmọ náà wà ń bẹ̀, so a máa jẹun. So kò ń ṣe pé wọ́n fún mi ní ọkọ̀ ìdílé fún mi ní bí wọ́n fún mi 1 million àbí 500,000 irọ́, bí kò fún mi ní 100,000, bí kò fún mi 50,000, bí kò fún mi ní 150. So kò ń ṣe owó tí pé mo lè ṣe nǹkan. I later blame myself because kò ṣe owó tí kò ń ṣe iṣẹ́ tí mo lè ṣe, kò ń ṣe iṣẹ́ tí mo lè ṣe. Kò ń ṣe so. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí báwo ló ṣe jẹ́ sí, báwo lẹ ṣe mọ́ra, kí ló pa yín pọ̀? Nǹkan tí mo kàn mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ fún wọn ni pé Ifeanyi Benjamin Ilomi, let's say they are the same language, okay, but the same Ebonyi state náà ni, but èdè tí wọ́n yàtọ̀ sí èdè tọ̀dọ̀ mi. Ṣé Ebonyi náà nìwọ náà bí Anambra? Ebonyi state ni. Ebonyi bọ̀ ó wá ní different language àbí? Bí ìpínlẹ̀ Ògùn ṣe lóríṣiríṣi èdè bíi Ìjẹ̀bú, Ẹ̀gbá àti Ẹ̀wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, so let me say he's my in-law ṣá, let me say he's my in-law ṣá, in-law mi ló jẹ́. So that's what I know. Gbàdá yìí bá nídìí iṣẹ́ ìtẹ́lẹ́kùn náà wà bẹ́ẹ̀, báwo ló ṣe rí lára yín gbà? Ẹ̀yin náà wà bí tẹ̀lẹ̀ jẹ́ àná sí. Nǹkan tí yàn kì í ṣe mi lè sọ fún pé why tó fi ṣe kọ́lọ́run make God have mercy náà ni. So me, if me know say na so e go be, I for no.